ọmọ Yorùbá àdúrà wa ti gbà kú oríire. Mo sọ fún yín, mo sọ fún yín, mo ní àwọn ìròyìn kan wà tó jẹ́ pé tẹ́ẹ̀bà sí lórí Masbi Oríṣekẹ́ má gbọ́. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́ta tó gbóná fún bàbá wa olóyè Sunday Igboho àti bàbá Professor Banji Akintoye. Gbòòsà gbòòsà gbòòsà. Àwọn bàbá yìí ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ Yorùbá, àwọn international communities wọ́n ti dá sọ̀rọ̀ wa. Kò wá ṣe pé wọ́n dá sọ̀rọ̀ wa nìkan, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tó lágbára. ọmọ Yorùbá, a máa kíra wa kú oríire láìpẹ́ yìí. Tí bá níná ń jó lórí omi, ẹni lọ kírú ẹ̀ wá. Tẹ́ bá rántí, ó mà ṣe o. Àní bàbá kan bàbá ara tó mọ iyì ọmọ. Àní bàbá kan bàbá ara tó mọ iyì ọmọ. Òbí wá ṣeré bàbá ara tó mọ iyì ọmọ. Àní bàbá kan bàbá ara tó mọ iyì ọmọ. Kábíyèsí Elédùmarè. Eléyìí tí bàbá Akintoye àti Chief Sunday Igboho ṣe ó pọ̀. Tẹ́ bá rántí dáadáa, mo sọ àwọn ọ̀rọ̀ kan fún ẹ̀yin èèyàn wa tó jẹ́ pé inú mi dẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olólùfẹ́ Masbi ẹ mú ọ̀rọ̀ yẹn lò. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n deliberate lórí ọ̀rọ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní má sọ síta eléyìí nǹkan tí ó hàn sí gbogbo ayé ni. Ó kàn jẹ́ pé kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́ á tó ọ̀la sọ̀túnla. Torí mọ̀mọ́ yín Masbi TV, mo sọ fún yín, I always act positively, swiftly. ọmọ Yorùbá ó ti dojú ẹ̀. Àwọn international communities wọ́n ti gbé ìgbésẹ̀ tó lágbára. Ìgbésẹ̀ tí Nàìjíríà gan ò lè gbé. Ìgbésẹ̀ tó jẹ́ wípé orílẹ̀-èdè tọ́lọ́run ò bá rán sí orílẹ̀-èdè kan kò lè ṣe irú ẹ̀. Tí bá nínú ń jó lórí omi, ẹni lọ kírú ẹ̀ wá. ọmọ Yorùbá, gbogbo ara rántí pé bàbá Akintoye gbé petition kan lọ fún Prime Minister. Tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó ń blame Chief Sunday Igboho, tó ń blame bàbá Akintoye, tó ń blame everybody tó ń ṣe Yorùbá nation, tí wọ́n náà mọ̀ nǹkan tá à ń ṣe, tó ń fi wá ṣe yẹ̀yẹ́, tí wọ́n sọ wá ní bàbá Sàlá, débi pé bàbá wa kan tún sọ pé entertainer ni wá. Bàbá wa ààrẹ Ìbà Gani Adams lógun ọ̀fẹ́ o. Òṣogbo mọ́kùsọ̀ tẹ̀wọ̀n gbọ́dọ̀ kí wọ́n dáadáa. Ààrẹ wa ni wọ́n. Náà ọmọ Yorùbá, ṣé kìí sọ? Ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé thank you bàbá Akintoye, thank you Chief Sunday Igboho. Ìbùkún ni fún orílẹ̀-èdè mi ilẹ̀ Yorùbá. Yorùbá nation is what we want. And we support the motion of the international communities. Torí wọ́n ti move motion kan báyìí, gbogbo ilẹ̀ máa gbọ́ ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. Kódà ọ̀pọ̀lọpọ̀ yín gọ́ọ̀mẹ́ntì sọ ẹ̀ tí mo ń sọ, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé àdúrà wa ti gbà. Tẹ́ bá rántí, ẹ̀rí páwọn kọ́kọ́ ṣẹlẹ̀ ní some months ago tí ò ṣẹlẹ̀ rí ní Nàìjíríà. Ojú á máa ti owó. Mo máa ń sọ fáwọn èèyàn wa, mo ní tó bá jẹ́ tó owó lọ́mọdé yẹn mọ́ ń wá ni, ẹ gbà mí, ẹ rà mí, ẹ gbé mi kalẹ̀. Olóyè Sunday Igboho fi multi-billion naira business wọ́n filẹ̀, wọ́n wá jìjà ìran wọn. Àwọn olórí burúkú kan wá ń sọ wípé ó ń gbà àwọn èèyàn ni. Nígbà tí n bá sọ oore tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa yìí, nígbà tí n bá wá sọ, ẹ wá mọ̀ pé lóòótọ́ ni bàbá yìí ṣiṣẹ́. Ìyẹn ò ní ká mọ̀ tún ráwọn ọmọ àlè kan náà tó máa tún tákùkọ̀ tí mò ń sọ yìí o. I don't care. I just have to be realistic here. ọmọ Yorùbá, ẹ rí pé ní early this year, àwọn Fúlàní, àwọn àgbààgbà Fúlàní Kàbà tó jẹ́ pé àwọn gangan ni igi wọ́wọ́ ọkọ̀ tí ń dáná rú, ṣùgbọ́n tí wọ́n sọjú nù, tí wọ́n kọ́ síwájú orí wọn, tàbí nǹkan máa pariwo ẹ̀ káàkiri.
ẹ rí pé ẹnìkan contest ó apply fún Canada wọ́n deny yẹn, ẹnìkan náà apply fún America wọ́n deny yẹn. Mo wá sọ kọ̀kọ̀ fún yín nígbà yẹn, mo ní that is the power of petition tí àwa ọmọ Yorùbá ń pariwo. Òun mo ṣe máa ń sọ fún yín wípé tí bá ti ń ṣe fídíò báyìí mi sọ lẹ́yìn fídíò bàbá mi Ọláyọmí Kóìkì àtàwọn kọ̀ọ̀kan, mo ń fi gbowó sọ̀yà fún yín wípé the international communities are observing our videos. Bẹ́ẹ̀ ni wọ́n ń wò, wọ́n analyze ẹ̀, wọ́n investigate ẹ̀. Ìdí nìyẹn tẹ́ ṣe gbọ́dọ̀ máa jẹ́ kó mọ̀ ní comment section wípé ohun tí ọmọ yìí, nǹkan tí èmi ọmọ yìí Masbi TV ń sọ yìí o, ohun tí gbogbo ọmọ Yorùbá fẹ́ ni, ohun tí bàbá wa tí ó pé méjì, emeritus, merited, intelligent, distinguished, royal ọmọọba ni bàbá, integrity, humble, dependable Professor Adebanji Akintoye Stephen, alongside our father Dr. General Chief Brigadier Field Marshal General Actor Ọ̀rìnkìlẹ̀ mìtì tí gbogbo ìran Yorùbá káàkiri àgbáláyé, bàbá wa olóyè Sunday Igboho. Àwọn bàbá yìí ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé they are our representative. Olóyè Sunday Igboho is our representative. Baba Akintoye is our representative. Ọláyọmí Kóìkì, the whitest lion ever lived, is our representative also, and some others. Yeah, bí ránkì yẹn ṣe lọ wájú èmi nìyẹn, mi mọ tẹlómi, and I don't want to know. I'm only talking about my own. Now, ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Saudi Arabia, kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Wọ́n rò bóyá kìíní kan. No! Kò ń ṣe Gumi nìkan ni wọ́n lé. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gbogbo àwọn Fúlàní kàbà. Ṣé mọ̀ pé Saudi wọ́n ní technology ju Nàìjíríà lọ, because under America ló wà. America ló ń put Kaaba tẹ̀ wò yẹn. Kaaba tí gbogbo mùsùlùmí ti lọ ń ṣe tọ̀bàlà kàbí kí ló ń ṣe, Amẹ́ríkà ló ń ṣọ́, àwọn ló ń secure ẹ̀. Àìmọye àwọn technology tí Amẹ́ríkà kó wọ Saudi tó jẹ́ wípé ohun táwa ní Nàìjíríà gan tí a ò rí tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà gan àwọn gan rí. Yorùbá ní ọjọ́ gbogbo ń tolè, ọjọ́ kan ní tolóhun. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Sàtánì of Sokoto wọn bí dá kó náà fẹ́ travel lọ sẹ́ni wí ẹ̀mú. Gbogbo international communities wọ́n ti restrict movement àwọn Kaaba. Wọ́n ní àwọn restrict wọn fún 10 years, wọ́n ban wọn pé ẹ ò gbọ́dọ̀ ṣe mistake wọ Saudi. After 10 years, bóyá àwọn ọmọ Yorùbá tẹ́ ń pa, bóyá ti pa wọ́n tán ni o, bóyá wọ́n ti gba òmìnira ni o, nígbà yẹn ni lọ́ọ̀yà yín ṣẹ̀ lẹ́tọ̀ọ́ láti bá wa sọ, tàbí kẹ́yìn fún ara yín kẹ́ query wa pé báwo, but ó sì gbọ́dọ̀ tó ọdún 10 sígbà táwa. Ṣé yín náà ti wá rí i pé adàlú lásánlásán òun ni àwọn Arábí. This action of Saudi Arabia is a big signal to the whole of Nigeria. Bí olórí burúkú Gumi ṣe ń bọ̀ ní airport báyìí, ó jẹ́ kó máa gbé janto láti bẹ̀. Kọ́lẹ̀ ṣe kí ni? Ọgbà ẹ̀wọ̀n straight. Torí pé intermediary ni. À ń sọ fún yín wípé ó dìgbà tílẹ̀ Yorùbá bá gbà òmìnira ká tó lè bọ́ lóko ẹrú. Òun lẹ́rí tí Saudi ṣe yẹn. Tí Saudi bá lè condemn Gumi, lẹ́yìn tí wọ́n revoke visa Gumi, àti ti gbọ́nu pépà pé Nigerian government náà máa look into it kíníkan. Àjìtẹ̀rí tí olórí burúkú Gumi lọ, ìjọba ló sanwó ẹ̀ o. Ó wà ní àwọn bọ́ọ̀lù tí ìjọba máa ń sponsor. Ìyá bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí,
àwọn Fúlàní Kàbà wọn lè kọjá Áfíríkà mọ́. Ó tún ní ó tún lójú kọ́ńtírì tí wọ́n tún lè wọ̀ láfíríkà. Gbogbo alágbọ́n tó ṣẹlẹ̀ sí Alẹ́rú, wọ́n mú ìyàwó ẹ̀, wọ́n mú ọmọ ẹ̀. Àfàìmọ̀ tó bá ti lọ já wọn sẹ́wọ̀n, torí ìgbà tá make research allegedly a rí i pé òun gan lára àwọn ọ̀bàyéjẹ́ tó ń da ìlú rú ni. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa olóyè Sunday Igboho kí nǹkan tá a fẹ́ kó lè tó wa lọ́wọ́ ní kíákíá ní wàrà ṣàṣà ju bó ṣe máa yá lọ. Gbogbo àgbáyé tí wọ́n ń rí Nàìjíríà bíi orílẹ̀-èdè àwọn afẹ̀míṣòfò. Nígbà tí Nigeria government kọ̀ tí wọ́n arrest Gumi àtàwọn yòókù, kódà they are now on the run. Gbogbo wọn sáré kìtìkìtì ní báyìí because àwọn international communities kò jọ pé wọ́n declare wọn wanted, kò jọ pé wọ́n place manhunt lé wọn. Ilé ò gbà wọ́n, ọ̀nà ò gbà wọ́n mọ́ báyìí, wọ́n wá sá wá nu Nàìjíríà. As a matter of fact, nígbà tó máa deport Gumi, àwọn tí wọ́n arrest wọ́n fẹ́ tó bí 30 to 40 tó dá padà tí Gumi jẹ́kọ̀ọ́ nu wọn. Àwọn kan wà wọ́n dá wọn dúró sọ́hùn, ibẹ̀ ló ti máa ṣẹ̀ wọ́n tí wọ́n. Ẹ já dúpẹ́ lọ́wọ́ ọba Akíntóyè. Ó lè má yí gbogbo ẹ̀yin yan wa, ó yé mi tèmi sọ̀rọ̀ yìí. Ìyẹn lè fi máa mọ̀ wípé ariwo tẹ́ ń pa, ariwo tájọ́ ń pa, bẹ́ ṣe ń comment tẹ́ ń share fídíò yìí, it goes a long way. Òun la sọ fún yín wípé awareness gbọ́dọ̀ wà. Ohun tó ṣe fún ohun tí Gumi ṣe yìí, tí àwọn international community tó gbé embargo dé, ó ti pẹ́ táwọn Fúlàní ti ń pa wá. Social media ni ò jẹ́ káṣírí tú. Ìyẹn la ṣe gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa emeritus merited intelligent humble distinguished loyal integrity dependable professor. Lóòótọ́ Ọlọ́run nìkan ló wà dependable tí ó lè fẹ̀yìntì, ṣùgbọ́n Ọlọ́run ò ní sọ̀kalẹ̀. Àwọn èèyàn, àwọn bàbá dáadáa bíi bàbá wa olóyè Sunday Igboho, bàbá Professor Banji Akíntóyè, àwọn ni wọ́n lè ṣe ohun tí wọ́n ń ṣe. So now àwọn lọ́lọ́run lò láti là wá lójú. Lóòótọ́ social media ti wà tipẹ́tipẹ́ náà, tí nǹkan tó ń ṣẹlẹ̀ yóò dẹ̀ ṣẹlẹ̀. Ọlá ariwo tí bàbá wa Ọláyọmí Kóìkì, bàbá Professor Banji Akíntóyè àti Chief Sunday Igboho àti ibi ọmọ yín Mass BTV àti gbogbo atajọ́ ń ṣiṣẹ́ papọ̀, òun ló jẹ́ káṣírí tú, ló jẹ́ káwọn international communities mọ̀ pé a ti mọ̀ báwọn ará bíi àdàlú ni wọ́n. N tá à ń sọ ìkọ́ là bá máa sọ. Òun ló yẹ máa ń dùn mí fẹ́yìn èèyàn wa tẹ máa ní Mass B irú ẹ ti pọ̀ jù. Ẹ mọ̀ pé àwọn information tí Mass B ń gbọ́ confirming tẹ̀ ní. Ṣé mi sọ fún yín the last time mo ní gbogbo àwọn Kàbà yìí ẹ máa bá wọn ké láìpẹ́ yìí ti kú kọ́ táwọn kọ́ ní ohun táwọn international communities tó máa fojú wọn rí, wọn ní ṣe bẹ́ẹ̀ mọ́. Òun làwa ti ń sọ fún bàbá Tinubu wípé kó tètè máa bọ̀ lé kí àwọn olórí burúkú yìí kó má fọṣẹ wọn yí bàbá Tinubu. Bàbá Tinubu fún ara wọn ò gbọ́. Nǹkan tó wà lọ́kàn bàbá 2027 ni. Ọlọ́run lọ́ba onídéédé bàbá Tinubu. Ti ṣe ọdún kan, kẹ́ ti ṣe one time. Ẹ jẹ́ kọ́mọ Yorùbá kẹ́ka máa bá tiwa lọ. Ó ti wà ní rẹ́kọ̀dù pé ẹ jẹ́ president Nàìjíríà. Yín ò dẹ̀ di owó yín dúró. Abẹ̀yìn tó yọ Ọlọ́run, ẹ tó kùn lọ́rùn ọmọ Yorùbá, ẹ jẹ́ máa bá tiwa lọ. Ká tiẹ̀ gbìyànjú ẹ̀ wò. Yes, ká gbìyànjú ẹ̀ wò. Kò sí bó ṣe fẹ́ worse, kò lè worse tó Nàìjíríà tá wà yìí. Nígbà tá a ní oríṣiríṣi nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ Yorùbá tó ilẹ̀ Yorùbá láti ṣe ilẹ̀ Yorùbá. Agricultural lásán, ilẹ̀ tọ́lọ́ kí ló fà táwọn olórí burúkú Fúlàní tí wọ́n ṣe rí nǹkan tí wọ́n ṣe yìí ṣèbí nítorí Greenland ta ní òun láwọn Fúlàní ṣe ń wá tán tí wọ́n sásá bẹ́ẹ̀ àwọn fún màálù àwọn olóúnjẹ ní kíníkan. So tó bá fẹ́ ṣe ranches
èmi gbọ́dọ̀ fi ilẹ̀ ti bàbá ti tèmi lẹ̀ fún Fúlàní láti fi kọ́lẹ̀ ìgbà tí ò ń ṣèdí fún private business tó ń ṣe. Bàbá Tinubu ẹ má jẹ́ káwọn wèrè kọ́ fọṣẹ yí yín, ṣèbẹ́ tí Saudi ṣe. Èmi fi ń dá ọgbọ́n ọmọ Yorùbá lójú wípé àwọn wèrè yìí wọ́n ń wá wọn. Kọ́ tó lè máa wáyàn, kọ́ tó mú ìyàwó èèyàn tàbí ìyá èèyàn àti ìyàwó àti I think is her mother and her wife or so àbí yes I think so. Alérò àti mọbi táàrẹ̀ ti máa kù sí báyìí. Ẹ jẹ́ kó ní kálukú máa lọ. 1914 amalgamation ó fàyè gbà ká pín. Gbogbo ohun tá a dẹ̀ ń ṣe yìí kò ń ṣe pé à ń dìtẹ̀ ìjọba àbáfẹ́ dìtẹ̀ gbàjọba rárá. Bàbá Tinubu fún ara wọn wọ́n mú àwọn tó fẹ́ dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ wọn tí wọ́n fẹ́ bàjọba wọn jẹ́ so that káwọn lè bọ̀ síbẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ọgbọ́n tẹ kọ́ wọn níjọ́ kìíní àná tí wọ́n lò against Jonathan. Ọgbọ́n tẹ wá kọ́ wọn gbà yẹn òun náà lọ fẹ́ lò against yẹn sí. Ìgbà tẹ́lẹ̀ lu ọgbọ́n gbà yẹn Jonathan ò survive rẹ̀ ọ vote out. Adẹ̀mọ̀ pé ìgbọ́n dáadáa. Yorùbá ní o ti kẹ́ran oko lọ́gbọ́n, o ti kẹ́ran oko lọ́gbọ́n, ìwọ tó dẹ pàkúté tó bú iyẹ̀pẹ̀ sí, o ti kẹ́ran oko lọ́gbọ́n, o ti kẹ́ran oko lọ́gbọ́n, o ti kẹ́ran oko lọ́gbọ́n, ìwọ tó dẹ pàkúté tó bú iyẹ̀pẹ̀ sí, o kẹ́ran oko lọ́gbọ́n. Àbí òkété, ejò, ọ̀yà, àlégbà, ẹfọ̀n, àgbọ̀nrín, eworo, irú ẹranko wo ló máa rí pàkúté báyà tó ti mú a lot of àwọn èèyàn ẹ̀ lójú ẹ̀ tó máa wá rìn lọ bẹ̀ tó máa kú sí possible. Ọ̀rọ̀ wa ò ní dàbí ọ̀rọ̀ ẹni tí ó kọ́ ọmọ ẹranko lọ́gbọ́n. Bàbá Tinubu ó ń yẹ yín báyìí. Àpọ́nlé tí gbogbo ọmọ Yorùbá ń fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ gbé sí ilẹ̀ Yorùbá. Ẹ̀yin náà wà àwọn Fúlàní yìí kẹwàá tó ń dá torí yín. Ẹ wo how far tí wọ́n lọ just because wọ́n fẹ́ yọ yín kúrò lórí oyè. Wọ́n dẹ̀ lọ ń kó àwọn tá a máa ṣàwọn ọmọ Yorùbá tá a máa ṣe wá ṣíbóṣìbá ọ̀pọ̀lọpọ̀ wọn wọlé. Àwọn èèyàn ń fojoojúmọ́ pààyàn, wọ́n fojoojúmọ́ jíyàn gbé, wọ́n á gbowó lọ́wọ́ ẹlòmíì wọ́n á tún pa á. Ọmọ Yorùbá á sọ fún yín, a ní bàbá Tinubu kì í ṣe ọ̀tá wa, Nàìjíríà lọ̀tá wa. Òun la fi ń pariwo fún bàbá Tinubu wípé ó dáa kẹ́ máa bọ̀ nílé. Ọmọ Yorùbá ò ní gbàgbé yín títí láéláé pé bó ṣe sọ̀rọ̀ máa ẹ̀ láì dáa tó ṣèbí máa ẹ̀ ló padà fún orílẹ̀-èdè ló jẹ́ kí orílẹ̀-èdè bíi 5 sí 6 kí wọ́n gba òmìnira. Dájúdájú gan gbogbo tó ń sọ nípa bàbá yìí látijọ́ yìí irọ́ ni. Ẹ rí bí àwọn èèyàn ṣe wá bẹ̀rẹ̀ sí ní kan sára sí yín bí wọ́n ṣe máa fi ń ṣe àwòkọ́ṣe. Tẹ bá ṣe ìkọyọ kan ìfúnlẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá ò lè gbàgbé yín táyé àfipárẹ́. Ní kẹ́ bá wa pín peaceful rally tá à ń ṣe, ẹ bá wa give executive order. Anybody má dì wá lọ́wọ́. Ẹ mọ̀ pé peaceful people ni wá. We are peaceful people and we are entitled to our opinion. A lẹ́tọ̀ọ́ láti sọ wípé nǹkan báyìí la fẹ́ ṣe, nǹkan báyìí la fẹ́ ṣe mọ́. Ẹ jọ̀ọ́. Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ sábẹ́ fídíò yìí ni wípé ohun tí ìgbésẹ̀ ńlá tí international communities tí wọ́n gbé yìí, ẹ bẹ̀rẹ̀ sí ní bá a kọ sí comment section wípé ó tẹ́ wa lọ́rùn. We are in support of the motion of international communities. Ẹ máa bá wa sọ sí comment section. Ẹ jẹ́ kó mọ̀ wípé gbogbo ọmọ Yorùbá ló ṣe tán láti kúrò lábẹ́ Nàìjíríà. We are ready to pull out. Ẹ̀yin ẹ wò àwọn Niger Delta tí mo fi ṣe example fún ní the last time. Ẹni tó jẹ́ wípé odò pọ̀ ní gbogbo ọ̀dọ̀ wọn. Bódò ṣe pọ̀
crude oil tún pọ̀ ju odò lọ ní ọ̀dọ̀ àwọn Niger Delta. Wọ́n á máa wo crude oil lẹ́ńkùlé wọn báyìí, wọn ò lè fọwọ́ kàn. Wọn ò lè ṣe local refinery kán máa refine epo kán máa tà á káwọn náà máa fi ṣe development ìlú wọn. Federal government ò gbà. Nǹkan tó já wọn lọ nìyí. Most of ilẹ̀ yìí gan ilẹ̀ àwọn individual ni. Gbogbo wa la understand pé ilẹ̀ tó bá ti carry irú nǹkan bẹ́ẹ̀ yẹn government máa ń take over ẹ̀ ni. How come tí Sultan of Sokoto ta fi gbọ́ pé ó ní oil wells more than 21 àbí 27 allegedly ni o. According to research tèmi fún ara mi ṣe nísìn, Sultan of Sokoto ní oil well 23 ní south. How come? Ẹ wá ní ká dákẹ́. Gbogbo ara gbọ́ nǹkan tí àwọn Niger Delta sọ náà. Gbùdùgbà tí wọ́n bá ṣe tún sọ. Ẹ ti rí first news. As at 2021, May 7, 2021, 4 years ago, Sultan of Sokoto ní 23 oil wells. Ara ìdí táwọn olórí burúkú máa ṣàǹfààní òṣèfẹ́ ẹ̀ka pín nìyẹn. Ara ìdí tó ṣe fẹ́ gbé ṣẹ̀ríà wá nìyẹn láti fi cover ẹ̀ up. Torí wọ́n kì í tó bá yá àwọn ọmọ south wọ́n máa dìde pé báwo ni 23 oil wells ṣe jẹ́ tiẹ̀ ní Niger Delta. Ní ọ̀dọ̀ àwọn Niger Delta nìkan Sultan of Sokoto ní 23 oil wells tó fẹnu ara ẹ̀ sọ, tààrí online kó fẹnu ara ẹ̀ sọ. What are we talking about? A sọ fún yín pé àwọn ará bí yìí wọ́n fẹ̀sìn bojú ni. Saudi ni wọ́n ti mú Islam wá. Saudi ló deport Gumi. Ẹ̀yin afẹ̀míṣòfò tẹ máa ń gbèjà àwọn ọ̀gá yín tó bá ti sọ̀rọ̀ sí anyhow. Ẹ dìde nísìnyí kẹ́ lọ bá Saudi jà tí wọ́n bá ní pa gbogbo yín dànù. Ṣé ẹ̀yin náà ti wá rí báyìí pé gbogbo àwọn tó ń pariwo àwọn ṣe jihadist, àwọn ṣe kinní kan, olè ló pọ̀ nínú wọn, not all of them. 95% wọn olè ni wọ́n. Àwọn tó ń practice pure Islam ẹ ní rí wọn lórí social media. Tẹ́ bá tún wá rí wọn á nídìí, á ní ohun tó fà á, wọn ò ní dídí jáde. 23 oil wells. Ṣé ẹ gbọ́dọ̀ gbogbo ní má tọ́ kó ní Sultan of Sokoto yìí? 23 oil wells. Báwo lè máa fẹ́ kí Nàìjíríà pín? Ó ò lè fẹ́ ẹ̀. Ṣèbí ti Sultan of Sokoto la rí yẹn. Ọmọ Yorùbá mélòó ló ní oil well ẹyọ kan? Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí. Ẹ já jí. Ẹ já jí lójú oorun. Ẹ já sowọ́pọ̀ pẹ̀lú bàbá olóyè Sunday Igboho kó tó di pé máa bọ́ sí ìpele kejì. Mo bẹ̀ gba ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ support mi ọmọ yín Masbi TV. Every kobo counts. Ó ti fẹ́ máa bọ́ sí ìtìjú àbí nǹkan mi. Ẹ support mi. Kí n tiẹ̀ gba standard studio, kí gba standard apartment tá a máa fi ṣe studio. Bàtà wo lọ wò bọ̀ ní náírà, owó yẹn ti wọ 1.7 million báyìí. Owó ń lọ sókè, ó ń wálẹ̀ owó ní ìlú tí mo wà yìí. Ìwé náà gbọ́ tí bàbá mi lára mi Koiki tó sọ ní interview wọn tí mo ṣe, tí mo post last. Wọ́n wá sọ́dọ̀ mi bíbà mo interview wọn. All the way from United Kingdom. Ìfẹ́ ni wọ́n máa ń gbọ́ tí mo máa ń pọ̀ ní mentor mi. So he loved me so much. He flew down to Africa and from one African country to another. Wọ́n lọ. Mi ò ní sọ tí wọ́n lọ ṣe, bọ̀ fún dáadáa, fún òmìnira ilẹ̀ Yorùbá náà ni. Ẹ support Masbi TV. Àwọn equipment ẹ̀yin náà tẹ́ bá lọ wo interview tí mo ṣe fún mi sára darí Koiki, ẹ rí i pé ṣe là ń dìde tẹ fóònù. Ó yẹ ká ní standard professional recording camera tó máa set everything máa wà pọ́, everything á wà òkè pátápátá. I need the mixer.
I need the professional microphone, I need the logic camera míì, I need the recording camera, I need the fóònù méjì míì, I need the generator, standard generator. Tó bá possible air condition, ẹ support wa. Gbogbo tá à ń sọ yìí now is now close to 10 million láti 6 point so tí tá fà tówó ń bàjẹ́ everyday. Ẹ support mi ní kẹ́nìkan fún mi 10 million, every kobo count. Ení tere èjì tere tẹ́ bá fi máa lajú pẹ́ studio ọmọ yín máa gbé kiri ti bọ́ sí. Rally dẹ̀ la fẹ́ ṣe yìí. Ẹni tó bá sọ fún yín pé àní ṣe rally ń tọ́ yìí ní rally wà. Mo dẹ̀ sọ fún yín, mo níbi tó lóyè Sunday Igboho bá tò sí lèmi wà. Ibi tí bàbá mi mentor mi Ọláyẹmí Kóìkì tó bá tò sí ibẹ̀ lèmi náà wà. Ibi tí bàbá Professor Banji Akintoye ibikíbi tó bá ń lọ ibẹ̀ ni mo wà. Torí pé àwọn aláàánú, àwọn olórí tó ṣe fọkàn tán nìyẹn. Àwọn èèyàn bí bàbá wa Prince Albert, èèyàn bí bàbá mi dáadáa Alágbàlá tó jẹ́ tí wọ́n jẹ́ president Ìfẹ́lódò, tó túmọ̀ sí pé president gbogbo ọmọ Yorùbá lápapọ̀ káàfàtà ní gbogbo ayé. Mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ brother mi Takuti Jésù. Wọ́n ṣe gudugudu méje, wọ́n ṣe yàyà mẹ́fà. Takuti Jésù, the coordinator of Ogun State. Coordinator tí ń ṣiṣẹ́ ààrí ti Takuti Jésù èrè o. Ìdí nìyẹn tẹ́ ṣe gbọ́dọ̀ support bàbá mi Takuti Jésù. Bàbá ló jẹ́ fún wa. Tẹ́ bá lọ sí Ogun State nísìnyí. So mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá mi Takuti Jésù àti bàbá wa Gani Alágbàlá, bàbá wa Ẹ̀mọ̀lá, bàbá wa Àkànbí Yágbóyájù, ogun wọn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ṣé rí Takuti Jésù, ẹ jọ̀ọ́ ẹ bá wa fún wọn support. Takuti Jésù need the support seriously. Mo ráwọn project tó fi hàn mí. Ẹ̀ẹ́dẹ̀rọ̀ ló ń bá mi pé what a raw talent. Ẹ bá wa support wọn. Gbogbo ìjà tó ń jà tàbí wọ́n tó yẹ pé bóyá o wà ní ìlú Ìgbò fẹ́ wálé, o need the security tó máa wà pẹ̀lú ẹ lọ sí any state tí wọ́n dẹ̀ bí aláya Fúlàní àti wọ́n jáde sí yín àfi tó bá fẹ́ fi ọjọ́ lọ́jọ́ lọ. Torí security làwọn ènìyàn Àgbẹ̀kọ̀yà wà láàrin wọn, vigilante wà, Foodsafe Corp wà nínú wọn, hunter wà nínú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Taku, mo credit yín fún yẹn o. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé bàbá mi Ọláyẹmí Kóìkì kò fi wọ́n ṣeré. Bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn ò fọwọ́ Takuti Jésù ṣeré o. Bàbá mi Professor Banji Akintoye gan kọ́ gbogbo ìgbà ló máa ń kan sáárá sí Ogun State coordinator. Mo tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá mi Òmíyọ̀ Olúmáyọ̀wá South West Youth Leader káàfàtà, olórí ọ̀dọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọba ní àmà tọ́ra ẹ níbo ni ká wá fi ọmọ Tinubu ẹgbàgbé bó ṣe ṣẹlẹ̀ káàmọ́ eégún tó ń jẹ́ ṣe yìí. Bàbá ẹ̀ la mọ̀. Òun tiẹ̀ kéré kò gbọdọ̀ wá dá sí àwọn nǹkan báyìí. Torí àwọn tó ń dá sí àwọn nǹkan báyìí, àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ lọ síwájú fún ilẹ̀ Yorùbá ni. Òun ṣe àwọn tó jẹ́ wípé òṣèlú ló wà lọ́kàn wọn. Ọmọ Yorùbá, odò àgbò àkó lè gbé ọ̀dàlẹ̀. Ẹ ká sáré dẹ́ka ìpolówó ọjà kí a tó bọ́ sí ìpele.